Ẹnlẹ́ gbogbo ilé ṣàlàáfíà lẹ́wà èmi ọmọ yín ẹ̀gbọ́n yín ọ̀rẹ́ yín àbúrò yín Titilope ló ń sọ̀rọ̀ ṣé dáadáa ni mo bá yín mo fẹ́ kẹ́ ní ìdájú wípé dáadáa lèmi náà wà o. Ní ọ̀sẹ̀ tó kọjá mo ń sọ̀rọ̀ nípa parenthood, that's títọ́ ọmọ gẹ́gẹ́ bí òbí àti láti pinnu lọ́kàn wa wípé òkè àti ṣetán o láti bẹ̀rẹ̀ sí ní bímọ o àti gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo sọ fún wa wípé àwọn nǹkan kan wà tá a nílò láti yẹ̀wò èyí tó máa jẹ́ ká mọ̀ pé òkè mo ti ṣetán. Alákọ̀ọ́kọ́ òun ni ìṣúwọ́nà wa, ìyẹn finance. Ó wà very important pé kí a tó mú ọmọ wá sílé ayé, kí a tó pinnu pé òkè o mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní bí ọmọ o, ẹ jẹ́ ká wo bí àpò wa ṣe rí. Ṣé rí, nígbà tí àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní dé, tóró kọ́bọ̀ tí ó wà ní ọwọ́ wa tá à ń ná fúnra wa tẹ́lẹ̀, tá à ń dáná tó yẹ pé àwa nìkan là ń ná owó yẹn dẹ̀ ń tó wa ná. Nígbà tí àwọn ọmọ bá dé, ṣé rí àwọn ọmọ yìí àwọn la máa kọ́kọ́ fi síwájú. To be a parent, you have to be very selfless. Ṣé rí gbogbo eléyìí táwọn èèyàn máa sọ pé be selfish, yẹn kíníkan sórí gbogbo nǹkan tó máa ń ṣe, majority gbogbo nǹkan tó máa ń ṣe fúnra ẹ yẹn, tó bá yá táwọn ọmọ yẹn ló máa kọ́kọ́ rò. Torí alákọ̀ọ́kọ́ ọmọ kékeré ni wọn ò lè ṣiṣẹ́. Responsibility wa ni wọ́n jẹ́. Ojúṣe wa dẹ̀ ni gẹ́gẹ́ bí òbí láti rí dájú wípé a gbìyànjú láti ṣe ohun tí ó tọ́ àti ohun tí ó yẹ fún wọn. Ṣé rí, nígbà tí òun gba 1,000 naira, tó yẹ pé 1,000 yẹn 900 òun ná fúnra ẹ, òun save 100 naira. Ṣorí tó bá bẹ̀rẹ̀ sí ní bímọ, ṣorí 700 ló máa ná fún àwọn ọmọ yẹn. Ṣé wá rí 300 tó kù tipátipá ló máa rí 50 ná fúnra ẹ̀. Ṣé lè túmọ̀ sí wípé èèyàn ò fẹ́ràn ara ẹ̀ ni? Rárá o, kò túmọ̀ sí pé a fẹ́ràn ara wa o. Àmọ́ àwọn ọmọ yìí àwa la pè wọ́n wáyé. Ojúṣe wa dẹ̀ ni wípé kárí pé wọ́n wà lálàáfíà o, mentally o, physically, emotionally. We have to be responsible for them. Ẹ má rò wípé ẹ máa bímọ, ẹ wá máa bí fún cousin yín kan àbábúrò yín kan tó máa bá yín tọ́jú ẹ̀ lẹ́ni tó yẹ pé òun náà máa ní bùkátà títí ẹ̀. Mò ń bímọ, àbúrò mi kan wà ń bí kan, ẹ̀gbọ́n mi wà ń bí kan, wọ́n máa bá mi tọ́mọ mi. Ẹ má ṣì mí gbọ́ o, mi sọ pé àwọn èèyàn ò lè ràn yín lọ́wọ́, àmọ́ ẹ̀yin gangan lẹ ní ẹ̀tọ́, ẹ̀yin gangan, they are your first responsibility. They are not your cousin's first responsibility or your siblings' first responsibility. Ohunkóhun tẹ́nikẹ́ni bá ṣe fún yín nípasẹ̀ àwọn ọmọ yín, wọ́n fi ìfẹ́ ṣe fún yín ni. You are not entitled to it. Torí ẹ̀ mo sọ wípé ọ̀rọ̀ yìí wà very sensitive, ká dẹ̀ fi emotions sẹ́gbẹ̀ẹ́ kan. So you need to look at your finance, you need to look at what you are earning, you need to look at what you are doing to bring money to take care of those children. Torí pampers àti baby food kò ń ṣe kékeré o. Àwọn kan ní lọ́sẹ̀ tó ń bọ̀ máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ preparing for parenthood. Don't forget to share my video. I love you guys. Bye.